ẹ̀yin tèmi ó ga jù ẹ bá mi wo fídíò yìí pé kẹ́ tó wo fídíò yìí mo mọ̀ pé ẹ̀yin tèmi ti ganu sí gan kẹ́ tó wo fídíò yìí ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ bíntín tí mo kọ́kọ́ fẹ́ sọ níwájú kí n tó wá àdírẹ́sì Hajia Mewaa Alaka àtàwọn tó wà involve nínú fídíò yìí in the end please mi ò fẹ́ fẹnu sí fídíò yìí ṣùgbọ́n fídíò yẹn kàn tẹ̀lé mi ó ń tẹ̀lé mi ní kí ló dé màá fẹnu sí this is lọ́kọláya matter ẹ bá mi wo fídíò yìí. ẹ̀yin èèyàn èmi ti wo fídíò mo sì fi fídíò ṣe rí ọkọ Sisi Alagbo yẹn bọ̀bọ̀ yẹn ń do yaati bọ̀bọ̀ yẹn ń dún nǹkan yìí pàpà wọ́n tún fi ice block ẹ tún fi ice block sóbò ẹ tún fi ice block sóbò ẹ ń ṣẹlẹ̀ yà ní Sisi Alagbo náà bá ní hada ọmọ yẹn ń twist lórí oko bó ṣe bẹ ẹ ṣáà wo fídíò tí mo analyse láwọ̀ yẹn bó ṣe bẹ bó ṣe ń jọ ẹ náà ló ṣe bẹ lórí oko Sisi Alagbo gbà mo dáàbò fún ẹ ẹ bá bọ̀ wá ṣàlàyé fún wa ní social media báwo ló ṣe jẹ́ tí yẹ kí ìwọ àtọkọ ẹ wá lọ gbóbìnrin mi wá ṣe TV song ta ló líkì fídíò ta ló jẹ́ kí fídíò bọ́ta ẹ máa bọ̀ wá gbẹ́nu sí máìkì kí wá ṣàlàyé bó ṣe jẹ́ fún wa bọ̀bọ̀ ọkọ yẹn bọ̀bọ̀ yẹn engineer àbí lórúkọ bọ̀ yẹn ó mọ òbòdó tẹ bá wo fídíò yẹn yẹn ó kàn kó fáwọn méjì kàbà ó ṣe ń jọ jáde báyìí ó tún gbèsè á tún fi sọ́dọ̀ Sisi Alagbo á tún yọ lọ́dọ̀ Alagbo á tún yọ sọ bọ̀bọ̀ yẹn ti ṣe blue film ó ti ṣe blue film pa ó ti bá ṣe ó ti fẹ́ wo blue film olórí burúkú ẹ̀mí trendy ó yí Telegram ti lọ wọ ẹ̀yìn ó jù sí Telegram ó ga ọ́n. ọmọ Sisi Alagbo yìí ń tayò ó ń dóko mo fi títóbi Ọlọ́run búra wò tó bá wo fídíò yẹn ìwọ tó bá tẹ̀ fẹ́ wo fídíò yẹn náà ìwọ tó bá fẹ́ wo fídíò yẹn make sure kó share fídíò yìí kó dẹ̀ drop nọ́mbà ẹ̀ send fídíò yìí sí ẹ̀ ìwọ tó bá fẹ́ wò kò wo bí bọ́bọ́ yẹn dóòbò láyé yìí wọ́n gbọ́ lọ́rùn ọmọ very crazy thing ṣe ní nǹkan tí máa ń sọ fún yín àwọn nǹkan tí máa ń gbé yín débẹ̀ nìyẹn níbi ọ̀rọ̀ kó àtòbò pé nǹkan táwọn people yìí ń ṣe behind the screen ó lọ fáà gan-an bọ̀ àwa tá à ń sọ jáde yẹn àwa lè yàn burúkú àwọn people yìí ń dófò nínú ọkọ̀ ẹ̀yin náà ẹ wo nǹkan tọ́kọ àti ìyàwó reason yẹn ẹ wo nǹkan tọ́kọ àti ìyàwó reason yẹn kàn ṣe 3 song bàbá àgbàdo tó tó ń lé ayé yóò sì sórí gẹ́yìn ó lọ́dà standing pa fi wèrè 3 song ó mọ rẹ̀ ó máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo sọ fún yín sórí kó pátá máa ṣeré kiri ní sitting room ẹ̀ báyìí ó máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́kọ́ máa rùdí kí kó kàn jókòó mọ̀rú lifestyle yẹn kó kàn jókòó báyìí kó máa rí tó máa lóde kó tó lè máa ṣe rẹ̀ kó kàn jókòó báyìí kó kàn máa rí fúnrọ̀ kó kàn máa lọ kó kàn máa bọ̀ kó kàn wọ G-string lásán tẹ́ bá rí ọ̀bọ̀n yẹn ti do ọ̀bọ̀n yẹn do alájì ẹ já wèrè gan o alájì ẹ já wèrè gan ọmọ tẹ́ bá wo fídíò yìí sẹ́ẹ̀ alórí mi ń tánṣì tó bá ń gbọ́ orí mi ń bùrọ̀ nǹkan tánṣì bọ̀ kò sí ẹ já wèrè tó alájì ẹ já wèrè tẹ́mi o àwa lè ṣe 6. Mewaa Alaka gbé wa débẹ̀ o Sisi Alagbo 3 song ẹ bá lọ sórí page Mewaa Alaka ẹ máa rí ń bẹ̀ ẹ jọ yẹ mu kí ló lẹ̀ ń jẹ́ ìná Facebook létẹ̀ ń dọ̀wọ́ ẹ dá fídíò síta nígbà TikTok wọ́n ti máa gbọ́ if you want DM me if you want come to my Telegram if you want ṣe kinní kan Sisi Alagbo 3 song kí ló dé wèrè lọ́kọ ẹ o ó dà wèrè ló fẹ́ bẹ́ẹ̀ lẹ ṣòwò lábàṣà tó ni 3 song máa dùn mà pẹ̀lú ọkọ Mewaa Alaka ẹ ṣe jàre ṣẹta information tẹ fún wa yìí òun gangan ló ń jó òun mo gbádùn ẹ tí ò dá mo bá tọ́lá ń tún yẹn tán. ẹ bá mi wo fídíò yìí ẹ̀yin tèmi welcome back ṣe rí description ṣé ó nídìí pé kẹ́ ẹ wo fídíò yẹn gan ṣé ó nídìí pé òkè o a fẹ́ wá wo nǹkan tó ṣẹlẹ̀ already wọ́n ti describe nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin tèmi mo tẹ̀ sí Google mo ní where will I watch Sisi Alagbo àti ọkọ rẹ̀ bíbi tí wọ́n ti ń tìbọ̀ fàyọ bí wọ́n ṣe describe ẹ̀yin tèmi ìwọ náà gbé sí Google search máa sọ fún ẹ pé kò tó o bá ṣe pé àwọn èèyàn tí wọ́n speculate tí wọ́n insinuate pé kò sí àtàwọn tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kò tíì sí much ibi táwọn èèyàn ti wò ó tó o bá ṣe pé arábìnrin Mewaa Alaka ìwọ náà tẹ̀ sí Google pé where will I watch Sisi Alagbo kìíní kan tẹ̀ sí wọ́n á sọ fún ẹ pé kò tíì séèyàn tó ti rí fídíò yẹn tó bá ṣe Mewaa Alaka tó jáde tó sọ ń pa ẹ̀
tó bá ṣe Mẹ́wọ̀ọ́láká tó jáde tó sọ ń pa ẹ̀ visibly àpọ̀lọpọ̀ tó ń sọ ń pa ẹ̀ yìí wọn ò tí ì rí wò ẹ̀yin tèmi ẹsẹ̀ mi ti fẹ́ já láti ìgbà tí Mẹ́wọ̀ọ́láká ti sọ tájíà Mẹ́wọ̀ọ́láká ti sọ ẹsẹ̀ mi ti fẹ́ já mo ti wàká gbogbo bí tá ti máa ń rí àwọn viral video tó ní kì í ṣí kò sí bẹ́ẹ̀ èmi ò rí wò èmi personally mi tí ì rí wò yàtọ̀ sáwọn tó ń sọ ìwọ tó dẹ̀ wá tó wá describe did you actually see it èmi ò tí ì rí o yàtọ̀ sí Mẹ́wọ̀ọ́láká tó ní wọ́n send ẹ̀ sùn ẹ̀yin tètè mi ibi tá a wá ń lọ lélẹ̀ ní èèyàn kan ṣe post mo give comment nínú post yẹn bẹ́ẹ̀ tó dàbí pé wọ́n delete ẹ̀ mo sọ wípé 80% of us àbámọ̀ mọ̀ nípa ẹ̀ because a sí ní group wọn àbámọ̀ mọ̀ nípa ẹ̀ tó bá ṣe pé Hajiya Mẹ́wọ̀ọ́láká tó jáde wá sọ thank you tí mo sọ nínú comment yẹn ni pé mo ti wà ká mo ti rìn mo kàn tún já sí mi tó yẹ kí n wò ni mo kàn tún já sí ìwòkuwò mi tó yẹ kí n rí mo fi sọ pé thank you mo wá ní Hajiya Mẹ́wọ̀ọ́láká you need to work on yourself and break free nítorí pé in your video you said the woman ó wà generous ó ṣeé ṣe you are too attached or enchanted to her due to her generosity although you said owó iṣẹ́ yín lẹ ṣe but you need to work seriously you need to work and break free láti inú ìgbèkùn irú àwọn obìnrin báyìí mi ò sọ pé she's a bad person but I know what I see and I know what I'm talking about nítorí pé kí ni Hajiya Mẹ́wọ̀ọ́láká you said it ẹni àṣírí púpọ̀ you know this lady ẹ mọ obìnrin yìí ẹ mọ ọkọ ẹ̀ ṣé ẹ rí ìgbà tí wọ́n wá gbé bá yín pé fídíò yìí jáde síta nígbà tí wọ́n fi hàn yín tí wọ́n ní ẹ lọ ṣú ẹ̀ ẹ ní ẹ̀yin ò ní ṣú ẹ̀ o bẹ́ẹ̀ ẹ ti fẹnu sọ ọ́ bẹ́ẹ̀ ṣe wá fẹnu sọ yẹn ẹ wá kó àwọn èèyàn sí dààmú gidi gan àwọn èèyàn wá wá wákúwá káàkiri àwọn míì gan wá rí ìrìkúrì tó yẹ kí wọ́n rí ṣé nígbà tí as an elderly person ṣé nígbà tí wọ́n wá gbé bá ẹ tí wọ́n wá gbé bá yín Hajiya Mẹ́wọ̀ọ́láká mo fẹ́ sound so humble so that ẹ ní rí fídíò yìí like a kind pé kí ló dé tó fi ń sọ̀rọ̀ yamayama báyìí ó ṣe ń sọ̀rọ̀ lórí mi fẹ́ wà rú mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí Hajiya Mẹ́wọ̀ọ́láká ìgbà tí wọ́n wá gbé bá yín pé ókè o fídíò lélẹ́yìí ó kẹ́ ẹ ṣó ẹ̀ tẹ́yìn sọ pé ẹ̀yin ò ní ṣó ẹ o ṣóyé yín àmọ́ ẹ ti fẹnu sọ ẹnu tẹ́ fi sọ yẹn ó ti parí ẹ ẹnu tẹ́ fi sọ yẹn ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ ó lọ fà ẹ kó àwọn èèyàn púpọ̀ sí dààmú àwọn èèyàn rírì kúrì tó yẹ kí wọ́n rí lórí ọ̀rọ̀ ṣé rí ọ̀rọ̀ yìí Mẹ́wọ̀ọ́láká kò bá mọ̀ tẹnu yín jáde bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ lè ṣó fídíò yẹn kò bá mọ̀ tó wá tẹnu yín jáde pé irú kan báyìí exist ẹ bá kàn dákẹ́ bẹ́ẹ̀ ẹ bá kàn fọwọ́ lẹ́rán bẹ́ẹ̀ irú ọjọ́ tèní ẹnìkan ló máa wá gbé jáde pé Hajiya Mẹ́wọ̀ọ́láká sì sọ nígbà yẹn o ṣe rí nǹkan Hajiya Mẹ́wọ̀ọ́láká sọ nígbà yẹn òun ló jáde Mẹ́wọ̀ọ́láká èèyàn dáadáa ni ẹ̀wọ̀n nǹkan tẹ́yẹ Mẹ́wọ̀ọ́láká sọ nígbà yẹn ẹ̀yin ò bá fọwọ́ lẹ́rán ẹ bá ṣe alhamdulillah ẹ wá ṣe alhamdulillah lẹ́yìn ìgbà yẹn tó wá cast yẹn lẹ́wà ẹ̀ṣẹ̀ wá jáde pé wàláì ẹ fẹ́ sọ nípa ẹ̀ because kó má dàbí ẹni pé somebody that you helped to grow ẹ̀yin lẹ tó wá fọn ká síta either you like it or not Mẹ́wọ̀ọ́láká ẹ̀yin lẹ gbé arábìnrin yìí síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó ti mẹ́sì ara ẹ̀ already bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ láti mọ̀ you made it possible either you like it or not Mẹ́wọ̀ọ́láká nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó ti wá bàjẹ́ wàláì tẹ́lẹ̀ kò ṣeé pọ́n mọ́ o ó ti bàjẹ́ kò ṣeé pọ́n mọ́ kò ṣeé kó mọ́ àti rí mẹ́sì èmi ò rí fídíò yẹn o ẹ̀yin tèmi tí mo bá rí fídíò yẹn màá wá describe jù tí mo bá rí fídíò yẹn àfi kẹ́ mọ̀ jẹ́ kí n rí fídíò yẹn tí mo bá rí fídíò yẹn màá wá describe jù a ṣì ń wá and who made it so Mẹ́wọ̀ọ́láká akọ́ ẹ̀kọ́ ni àmọ́ ìjọ mi ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ adìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn pátápátá no matter how sensible how anyhow bẹ́ẹ̀ ṣe gbé wá eléyìí ọlọ́gbọ́n ló lè yé pé ìwà mọ̀nàfìkì gbà lélẹ̀ kai adìyẹ dà mí lóògùn nù máa fọ́ lẹ́yìn you try to prove a point pé gbogbo àwọn tó support arábìnrin yẹn gbà yẹn rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ Mẹ́wọ̀ọ́láká kò yẹ kó rí bẹ́ẹ̀ bí mi ṣe rò ó ní o I come in peace ẹ má bínú sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti wá rí bó ṣe rí ó ti rí bó ṣe rí wọ́n ní tá a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí àá fọwọ́ òsì àá tún fà á mọ́ra Sisi Alágbo àwọn èèyàn ti mọ̀ ẹ́ pẹ̀lú Hajiya Mẹ́wọ̀ọ́láká mo believe pé àtúnṣe sì lè wà ẹ̀yin tèmi àti ẹ̀dúpẹ́ pé láàrin lọ́kọláya ló decide láti involve third party which is not good ẹ̀yin tèmi which is not good èmi ò rí wo pẹ̀lú description táwọn èèyàn sọ bí ẹni pé there was no even protection ní century tá a wà yìí
ẹ wá ń kámẹ́rà ara yín ẹ wá ń ṣe rádaràda ṣé ẹ fẹ́ lọ tà sílé fíìmù ni ó dàbí pé ẹ fẹ́ tà sílé fíìmù ẹ fẹ́ tà sílé blue film otherwise ẹ ń ṣe èyí tẹ̀ ń ṣe èyí tó jẹ́ pé kò bójú mu ẹ tún wá ń rẹ́kọ̀dì ara yín ó fọ́nká o Sisi Alágbo ó fọ́nká o ó kù Ọlọ́run nìkan ló lè tún ọ̀rọ̀ yìí ló lè bá yín tó ọ̀rọ̀ yìí tó jẹ́ pé kò ní àfẹ́tì ìtẹ̀síwájú nínú ayé ẹ̀yin tèmi tó bá fẹ́ ní iṣan bí ọkọ Sisi Alágbo tó fẹ́ ní iṣan tó fẹ́ ní kìmí kó fẹ́ ní agbára gbémi débẹ̀ tó lè ṣèyàn 3 4 pọ̀ àwọn ìyàwó ẹ̀ ni mo sọ ìyẹn sọ pé ìyàwó ìsọ pé aya aláya o ẹ mọ̀ sí kámẹ́rà o àti wo obìnrin náà tó fẹ́ ní iṣan tó fẹ́ sweeting tó fẹ́ match up pẹ̀lú ọkọ ẹ àwọn abba lálùbáríkà wà lọ́dọ̀ ajá on point by 2 àwọn tèmi lè jẹ́rìí sí ẹ WhatsApp mi kí á mọ́ sá ẹ̀yin tèmi ẹ ṣọ́ra ṣe ẹ má ṣe sèrín sàn ẹ má ṣe mọ̀nàfìkì ẹ má wà nídìí ìbàjẹ́ má ṣe ìbàjẹ́ má jẹ́ kó bàjẹ́ fún yàn látọwọ́ ẹ ṣe sùúrù lọ́kọ láya ẹ palẹ̀ ara yín mọ́ ẹ tọ́jú abẹ́ yín bye for now. mo rí nǹkan o ṣùgbọ́n ṣe rí ti Sisi Alágbo yìí mi ò tí ì rí mi ò sì ní dáríjì yín o àyàfi tí mo bá rí wò ẹ̀yin tèmi tí mo bá sì rí wò tí mo bá rí wò máa wá analyse ẹ̀ máa wá describe ẹ̀ ẹ̀yin náà mọ̀ mí nà ṣóyé yín fún ẹ̀yin tèmi lọ́kọ láyà mo mọ̀ rí nǹkan mo mọ̀ rówó mo mọ̀ rọ́mọ̀ mo mọ̀ rí nǹkan ńlá mo mọ̀ rí nǹkan ńlá a'udhu billahi minash shaitani rajim náà wọ́n lákàṣẹ́ rí nǹkan tẹ́ dálẹ̀ kò dá báyìí ọmọ ọkọ mi sì travel ọkọ mi travel sẹ́rí nǹkan tẹ́ kọ́ bí sí mẹ́wọ̀ọ́ láká.